mo fẹ́ na pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń pọ̀pá gbogbo ẹni tó bá ti tábà ẹ má fi bínú o ẹ lọ tún bẹ̀ ṣe ni pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí máa nà ń pọ̀pá ó máa bẹ èèyàn tó pọ̀ àmọ́ mi ò lẹ́nìkan àbájà mi ò lẹ́nìkan àṣán àmọ́ bó bá yẹ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ẹja bára wa sọ ẹja bára wa sọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí máa nà ń pọ̀pá lórí ọ̀rọ̀ tó ń jà ròyìn lórí Biola Adebayo ó ṣe interview kò ṣe interview bàbá Ìjẹ̀ṣà kò bàbá Ìjẹ̀ṣà Iyabo Òjó kò Iyabo Òjó ó tara gbára tó fi lọ kọ Lizzi Anjorin ẹ rí ẹ jẹ́ mú láti bí ẹ jẹ́ mú láti bí ẹ jẹ́ mú láti bí bóyá àárín ni àbèrè orúkọ mi ò yí padà olú olówó ògẹmọ ni mò ń jẹ́ Arijan Mr Portable Actor ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi ó ṣeé ṣe kí n tí máa sọ kó dùn mọ́ yín àmọ́ àwọn tí ò tiẹ̀ fẹ́ mi rárá inú máa bí wọn ìyẹn ò dẹ̀ kàn mí èmi ò rán gúnṣẹ́ bí èèyàn bá sọ̀rọ̀ tí kì bá ti ṣọlọ́run ọba ló sọ kò sí nǹkan kan bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ my dear sister Iyabo Òjó ẹ̀gbá ọmọ orò lọ́tà olúgbọ́njọ bí ọmọ asẹ́ tí mú mi kíkan ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ẹ̀gbá ọmọ yúnmùyúnmù lóró dún yúnmù jẹ́ tún kì ẹ́ lọ lé òkò ìrìsí ọmọ wòírà kó má bàa ragbákígbá ní kẹ́kẹ́ sọ ará òkò ọmọ òkò sàn gan Iyabo Òjó inú ló bí ẹ o Biola Adebayo ṣẹ́ inú ló bí ẹ má bínú inú ló bí ẹ rí bí ògiri ò bá ti lanu kò sálàǹgbá tó máa wọbẹ̀ láéláé nítorí pé inú bí Iyabo nígbà tí Iyabo rí kí ni wọ́n ti ń pè tí wọ́n kàn ń gé teaser àmọ́ mi ń rò pé Iyabo mọ ohun tó wà nínú fídíò Iyabo èmi wo fídíò yẹn o bàbá Ìjẹ̀ṣà ó lè máa wí kábàkàbà sorry to say àmọ́ kì í ṣe pé ó bú ẹ bàbá Ìjẹ̀ṣà ò bú ẹ o ó kàn kọjá ń bẹ̀ ó fi gbéra ẹ̀ lárugẹ wípé òun ò lè ṣe ohun tí ò dá sọ́dọ̀ Iyabo ló fi sọ̀rọ̀ kọjá wípé mi àtàwọn ọmọ Iyabo àtijọ́ wà wákàtí bíi méjì rí nǹkan kan gbogbo ìyẹn náà ó ń ra gbà yíra ẹ̀ka ni tó bá jẹ́ mi nìwọ ní Iyabo fídíò yẹn ni màá kọ́kọ́ lọ wò full details mo fẹ́ gbọ́ ohun tó sọ ní kíkún kí n lè mọ ibi tí máa ti bá fáyà ẹ̀ tàbí kí n lè mọ̀ bóyá kì í ṣe pé ó ṣẹ̀ mí kò yé àmọ́ nítorí pé o ti mọ̀ wípé àwa Yorùbá ìsọkúsọ wà pọ̀ ìgbà tó o ti rí wípé ó kọjá lára Iyabo lásán o ti wò pé báwo ló ṣe máa jẹ́ bàbá Ìjẹ̀ṣà ló máa dárúkọ Iyabo ibi tí wà àti Biola Adebayo ti jọjọ́ mọ̀ ìyá inú ti bí ẹ kọjá bẹ̀ ó sì nọ́mà àmọ́ èmi á bẹ̀bẹ̀ pé kó o má bínú sí Biola kò ṣe é ńṣe lóró pò ó ṣe é kò ṣe é kódà fídíò tí àwọn èèyàn àwọn lọ́tẹ̀ tí wọ́n pariwo lé pé kó lọ yọ débi tó fi lọ yọ yẹn fídíò yẹn ò nílò yíyọ o kò nílò yíyọ Iyabo single-handedly
ìwọ nìkan ṣoṣo ló kó gìrìgìrì tó bá Biola Adebayo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìwọ ló fi àgbà hàn, ìwọ ló kó bá nítorí ipò bínú. Àtèèyàn bí àtèèyàn rẹ tó ń tẹ̀lé ẹ, wọn ò fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀, wọ́n gbá tì bẹ́ẹ̀ ni. Mo mean àwọn fans tó jó lólùfẹ́ àtọ̀tá ẹ pàápàá tó wà nínú wọn, wọ́n gbá wọn fi yá, wọ́n gbá wọn fi yá. Iyabo, wàhálà yẹn pọ̀, ìwọ gangan lè má rí nítorí wípé inú ti bí ẹ. Ohun tó bínú sí ò tó bínú sí, my dear sister. Àmọ́ ọ̀rọ̀ yẹn dàbí kéèyàn ti wà lóró, kó ti wà lẹ́rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé lọ́wọ́ tí mo wà yìí bẹ́ẹ̀ nìkan bá ta fẹ́lẹ́fẹ́lé màá kígbélé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe bá wa. Ó wá jẹ́ wípé Biola Adebayo ló forí kó. Biola Adebayo kì í ṣọmọ líle o. Bó bá jẹ́ ọmọ líle kò ní yọ fídíò. Tó bá jẹ́ ọmọ líle, gbogbo ohun táwọn èèyàn ń sọ ṣe báwọn ajá orí social media ní, àwọn ẹlòmíì ò ní làákàyè kankan. Gbogbo ọjọ́ orí tó wà lórí ẹlòmíì tó ń kọ̀kọ́ kúkọ yẹn, tá tún máa kọ̀máǹdì ọmọ 16, 18, 20, 22, àìmọye ò tó bàtà ẹsẹ̀ tí wọ́n ń kọ bad comment, tí wọ́n ń fi èébú ara bú àwọn ìlàkọjá tó ti là kọjá. Àwọn tí mo rí tó fúnká sórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn lórí Biola Adebayo, mi ò gbọ́dọ̀ parọ́. Èmi àti ẹ ò ní closeness, àmọ́ àánú mi ṣe pé ṣọmọ obìnrin yìí ò ní ṣera ẹ̀ léṣe báyìí torí ọ̀rọ̀ àwọn ará social media tá a wà yìí. Bí èèyàn ò bá kí ṣẹni tó yù sí mọ́, tí wọ́n bá kó tì í, tí wọ́n bá kó tì í, ẹ̀dá lè lọ bẹ́ sómi, ẹ̀dá lè ronú kí BP ẹ̀ kó rise, ẹ̀dá lè má mọ ohun tó máa gbé ṣubú lulẹ̀ tá a sì kọjá sálákejì. Bí Biola bá mọ̀ wípé ayé máa gbà ń sódì, kò ní gba bàbá Ìjẹ̀ṣà láàyè kó wá. Kódà ọ̀rọ̀ tá à ń wí le débi wípé gbogbo ẹni tó ń sọ̀sọkúsọ, tó ń bú Biola, tó ń foríṣiríṣi èpè ránṣẹ́ sí, wọ́n pè lágàn, wọ́n fi èébú ara bú bí ọ̀rọ̀ ọmọ ìgbéyàwó ẹ̀, gbogbo àwọn nǹkan tó lè mú yàn kó sì bẹ́ sí kànga kó kú dànù ni wọ́n ń bá Biola Adebayo fà. Ó ti pọ̀ jù nítorí wípé ìwọ Iyabo nìkan ṣoṣo bínú ni ó rí kàrámọ̀ tọ́lọ́run bá gbé fún ẹ nílé ayé bó ṣe tó. Ìwọ nìkan bínú, ìwọ nìkan bínú. Àwọn èèyàn sì fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹnìkan. Tó bá jẹ́ wípé wọ́n ní opportunity láti wà níbi tí Biola wà, wọ́n á gbẹ̀mí lẹ́nu ẹ̀, ìwọ sì ló bínú. Ká ló bínú, ká ló sọ̀rọ̀, ká ló faraya bó ṣe faraya. Tẹ́nibọ́dì bá fẹ́ make bad comment lórí fídíò yẹn kò tiẹ̀ ní lẹ́sẹ̀ ńlẹ̀. Àmọ́ nítorí pé ìwọ Iyabo ti bínú, orí Ọlọ́run tún fi àpẹẹrẹ hàn bí kàrámọ̀ tí ìwọ Iyabo ní lórí ilẹ̀ èèpẹ̀ bó ṣe tóbi tó. Mi ò sí lọ́dọ̀ Biola, mi ò mọ ibi tí Biola wà, àmọ́ mo mọ̀ pé ó ṣèkì. Àkọ́kọ́ ni pé kọ̀líìgì lẹ́jọ́ jẹ́, kò sì ní rí ẹ bí ẹni tó lè bínú sóhun.
torí wípé nínú ẹ̀mí ẹ̀ kì í ṣe pé ó fẹ́ ṣẹ̀ ẹ́. Ó rí Biola Adebayo tá à ń wí ti wá ṣe oore tó pọ̀ nínú ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí prógráàmù ẹ̀ yẹn. Ó yẹ kí gbogbo wa mọ̀ wípé ẹ̀mí wípé òun fẹ́ ra bàbá Ìjẹ̀ṣà padà náà lẹ̀mí tí Biola máa ní tó fi máa gba bàbá Ìjẹ̀ṣà láàyè láti wá grant interview. Ìgbà tí bàbá Ìjẹ̀ṣà bá dórí ètò ni bàbá Ìjẹ̀ṣà ò ní gbọ̀nà bí tó lérò. Senior colleague ni bàbá Ìjẹ̀ṣà jẹ́ fún Biola, kò lè sọ pé ẹ panu mọ́sà, kò lè dá padà fún bàbá Ìjẹ̀ṣà bí Yínká Ayéfẹ́lẹ́ ṣe ń dá padà. Ó fún ní gbogbo respect yẹn tán, síbẹ̀síbẹ̀ mo wo interview yìí, Biola ń bi bàbá Ìjẹ̀ṣà láwọn nǹkan kan, ọ̀tọ̀ lọ́nà ibi tí bàbá Ìjẹ̀ṣà tún máa gbà. Kódà ó dé ibì kan bàbá Ìjẹ̀ṣà tó ń sọ fún Biola wípé wọ́n lòun kó sí mi lẹ́nu nígbà tí kò kó sí lẹ́nu rárá. Ẹ ràdánwò. Nígbà tí kò kó sí lẹ́nu rárá. Ọ̀nà ló fún bàbá Ìjẹ̀ṣà, kì í ṣe bàbá Ìjẹ̀ṣà ló máa ṣe jẹ́jẹ́ kọ́ mọ̀ pé talk to be tí Biola ń ṣe wà. Lórí talk to be, Biola ti ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ tí wọ́n ṣàdúà fún, táyé ṣàdúà fún, tí ọkùnrin ṣàdúà fún, tí obìnrin náà sì ṣàdúà fún. Ó gbọ́. Ṣùgbọ́n nígbà tí Iyabo bínú tán, àwọn èèyàn ò mà rántí mọ́, wọ́n dojú ìjà kọ́ mà ní. Èèyàn méjì, ìpele èèyàn méjì ló dojú ìjà kọ Biola tó jẹ́ kó ṣèkì Biola tó bẹ́ẹ̀. Ìpele ènìyàn kan ní àwọn tó jẹ́ wípé wọn ò mọ tí wọ́n ń ṣe, wọn ò ní làákàyè. Wọ́n ti gbàgbé pé Biola àti Iyabo tí ọ̀rọ̀ jọ pa wọ́n pọ̀ yìí, ìkan náà ni wọ́n rántí mọ́. Bí Iyabo bá bínú sí Biola, kí ló yẹ kó di ti àwọn gbàrànmídẹ́lẹ́rù? Ṣé bí wọ́n mọ̀ wípé ọmọ inú ilé kan náà ni Iyabo àti Biola Adebayo, òṣèré jọ ni wọ́n. Tó bá dọ̀la tí wọ́n bá pàdé lórí eré orí ìtàgé tí wọ́n ní kánjọ wá aṣọ rẹ̀, wọn ò ní choice. Ẹ̀yin tẹ́ ẹ fi bad comment fẹ́ bayé ọmọ lọ́mọ jẹ́, ẹ ti wà níbi tẹ́ ẹ wà. Ìdájọ́ Ọlọ́run sì wà. Ọlọ́run ń pa ènìyàn nítorí ènìyàn. Ìyẹn lè san gbogbo àwọn tí wọ́n máa ń fi bad comment bayé àwọn èèyàn jẹ́. When it come to irú kéèsì báyìí, tínú wọn máa ń dùn, tí wọ́n máa ń láyọ̀. Àwọn kan wọ́n mú gẹ́gẹ́ bí iṣẹ́. Kò yàtọ̀ sí bí ìgbà tí wọ́n wà gẹ́gẹ́ bí platform kan, group kan, pé gbogbo wa yìí ẹ jẹ́ ká lọ bòǹbàdì lágbájá. Báwo lè yàn bíi 500 ṣe máa gbá kọ́mẹ́ǹtì sí abẹ́ post nítorí ẹnìkan tẹ́ ẹ máa rò pé kò ní kárí ayé? Kò wá sí olórúkọ tí wọn ì tí ì fẹ́ ṣe bẹ́ẹ̀ fún tán. Ẹni tí wọ́n sì wò lánàá tí wọ́n gbádùn fíìmù ẹ̀, tó bá dò ní bí bìrìkínà bá yí tí àdánwò dé, tí wọ́n bá fẹ́ fi kọ́mẹ̀ntì bàgbé sí ayé ẹ̀jẹ̀, tí wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ pé kò jẹ́ nǹkan kan, kò ní nǹkan kan tó kù tó fẹ́ ṣe láyé mọ́jú kó lọ kú lọ, kò ná wọn ní nǹkan kan. Iṣẹ́ tiwọn nìyẹn. Ìdájọ́ tí gbogbo àwọn tí mò ń wí, Ọlọ́run ń dá oníkálukú lẹ́jọ́. La ṣe máa ń gbọ́ pé nǹkan míì ṣẹlẹ̀ sẹ́lòmíì, ara wo la mọ̀ tó ti dá? Ta la mọ̀ tọ́lọ́run ń torí ẹ̀ bínú sẹ́lòmíì?
àwa ní kinní kan ṣe obìnrin kan ń bẹ̀ yẹn, ọkùnrin kan ní pọ́blẹ́mù kan ń bẹ̀ yẹn. Ẹ̀san wo lámọ̀ tó ń ké lórí ọmọ ẹlòmíì nígbà tó o bá ń sọ ohun tí ò dá sẹ́ni tọ́lọ́run ọba ń fẹ́, ṣé ẹ̀dá yẹn ṣó lè escape ẹ̀? Kò lè gbé lọ. Bí Iyabo bá bínú sí Biola Adebayo, àwọn ọmọ ìyá kan bàbá kan nítorí ilé tíátà, bàbá kan ìyá kan ló bí gbogbo wa. Kí ló kan tí gbogbo àwọn àfi kọ́mẹ̀ǹtì pa ni? Kí ló kàn wọ́n bẹ̀? Gbogbo kọ́mẹ̀ǹtì tí wọ́n dà sáyé ohun tí wọ́n kọ nítorí Biola Adebayo sí orí social media, tí ọmọbìnrin yẹn ò bá lọ́kàn, bí kò bá lọ́kàn, tí kò bá jẹ́ni tó lọ́kàn, ó lè ti gbẹ́mìí mì sórí ẹkún. Ó gbọ́, nítorí pé ìwọ Iyabo bínú nìkan, torí ẹ̀ ló fi jẹ́ wípé bá a bá ti jẹ́ àkàndá tàbí ajẹ́ ara wájú tàbí ajẹ́ ara òkè, bí ohun ìbínú bá dé ká máa bojú ẹ̀yìn. Bí àwọn àgbà ọjọ́ sì ṣe ń ṣe nìyẹn o. Ogun míì wọ́n fẹ́ rogun yẹn, wọ́n fẹ́ lọ jagun yẹn, ṣùgbọ́n bí wọ́n bá bojú ẹ̀yìn tí wọ́n wo àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́, tí wọ́n wo àwọn ìyàwó wọn, agara dá wọn, wọ́n á ti dà ogun yẹn bàkọ̀. Ẹ gbọ́, wọ́n á ti dà ogun yẹn bọ̀ àkọ́. Ká ní ṣe ni ààyè sùúrù díẹ̀ tíntínní lọ wà fún Iyabo nígbà tí o rí teaser ibi tí bàbá Ìjẹ̀ṣà ti ń dárúkọ ẹ̀ nínú fídíò Biola. Wàá rí wípé bàbá Ìjẹ̀ṣà ò bú ẹ rárá. Kódà kò pẹ́ ń bẹ̀, wórówóró ni bàbá Ìjẹ̀ṣà bá débẹ̀. Wórówóró lásán, kì í ṣe pé ọ̀rọ̀ yẹn gan nílò kó sọ. My brother bàbá Ìjẹ̀ṣà, mi ò àtáàkì yín o. Mo ń sọ òdodo bí èmi ṣe rí sí. Ẹ jẹ́ ká dúpẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ò fa ohun tó jẹ́ wípé àwa ń wò pé a mà ti lùsì ọ̀tá alágbájá. Ọ̀tá alágbájá mà ti yí lórí. Lágbájá mà ti ṣubú lulẹ̀. Torí ohun tí àwọn ajá orí social media ṣe lé Biola Adebayo lórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bí èèyàn bá jẹ́ni tí kò ti mọ̀ pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn, nǹkan á yíwọ́. Bí nǹkan bá wá yíwọ́, bí nǹkan bá ṣe ọmọbìnrin yẹn náà, àwọn náà ni wọ́n ń padà bọ̀ wá káàánú. Ìyẹn nípele àwọn tó ní comment, àwọn agbaṣẹ́ṣe orí social media. Yálà àwọn gbéṣẹ́ yẹn fún wọn ni o, yálà àwọn ni wọ́n kóra wọn jọ fúnra ara wọn tí wọ́n dá wà, tó jẹ́ wípé bí wọ́n bá fẹ́ ba ayé èèyàn kan jẹ́, wọ́n á kó tì í. Ẹni tí ò bá nákàn, tí wọ́n bá ṣùbú, tí wọ́n bẹ̀rẹ̀ sí gbá wọn kọ́mẹ̀ǹtì burúkú, àwọn ọ̀rọ̀ burúkú, ohun tí ènìyàn kò lálàárí, tí wọ́n bẹ̀rẹ̀ sí gbá sí, bí kò bá lọ́kàn, nǹkan á ṣe o. Nǹkan á ṣe o. Iyabo Ojo, my dear sister, bó o bá tí yọnu tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo fẹ́ kó yọnu. Mo ń bẹ̀bẹ̀ ni, mo ń bẹ̀ ẹ́ ni o. Toró gírí ti lanu, àwọn aláǹgbá burúkú sì ti wọbẹ̀. Ẹlòmíì àìmọye òrírí, ó mọ̀ wọ́n. Iṣẹ́ tó rán wọn ni wọ́n ń jẹ́ káàkiri. Àwọn sẹ́ẹ̀tì kan nìyẹn. Wọ́n kó ti Biola, wọ́n ṣùrùbó. Àwọn kan nìyẹn o.
àwọn kan là wá tó jẹ́ wípé a ṣàfẹ́ jẹ́ kí fídíò wa ní views kì í ṣe pa jẹ́ nǹkan kan. Wọ́n pọ̀ burúkú àìmọye ò ní làákàyè ẹlòmíì wọ́n ti fẹ́ fọ́ pa lóbìnrin ìmíì tó jọ́kùnrin ògbójú apànìyàn ni kì í ṣe apànìyàn tó ń yọ̀bọ̀n apànìyàn látẹnu àìmọye afẹnu pànìyàn. Àwọn náà á tún bọ́ sórí social media wọ́n á tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n á máa yí ilẹ̀ ohun tí gbogbo wọn náà ń yí lé Bíọ́lá lórí ọ̀pọ̀lọpọ̀ wọn ò tó bàtà ẹsẹ̀ Bíọ́lá Adébáyọ̀. Gbogbo àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ yìí bí a bá dé gbangba wálé à níbi tí Bíọ́lá bá ti ń wọlé lọ sí ọ̀dọ̀ àwọn àgbàlagbà lórí ìtẹ́ àárín lọ́balọ́ba lóèlóè lókọ àwọn tí wọn ò tiẹ̀ ní tó dẹnu ọ̀nà àwọn náà ń bú Bíọ́lá. Ẹ rí àwọn tí ò ní kọ́bọ̀ wọn ò tún lójú. Ẹ gbọ́ ayé social media tó tiẹ̀ wá dé yìí ó tiẹ̀ wá jẹ́ kí entertainers kí àrífín pọ̀ jù. Ayé ìjọ́sí bí wọ́n bá fẹ́ bú àwọn eléré ẹ̀yìn ni eléré yẹn ò lè gbọ́ láéláé ilé oníkálukú ni wọ́n ti ń ro ẹjọ́ burúkú wọn. Ṣùgbọ́n nígbà tọ́rọ̀ dọ̀rọ̀ pé social media wà ẹ rí wọ́n ti láǹfààní sí pé kéléré yẹn póòsì kí wọ́n lọ sábẹ́ póòsì yẹn kí wọ́n máa lọ pè ní gbogbo orúkọ tọ́lọ́wọ́n bá ò sọ. Social media dá ó gbà wá òṣèré lọ́wọ́ àwọn amúnisìn àmọ́ ó jẹ́ kí àrífín súnmọ́ wa torí pé aráalé súnmọ́ eléré súnmọ́ aráalé látara pé social media wà bó ṣe Facebook live wàá ṣe TikTok live bó ṣe TikTok live wàá ṣe Instagram live bó ṣe Instagram live so many social medias. Ibẹ̀ náà ni gbogbo wa náà dẹ̀ ti ń jẹ́ káwọn èèyàn mọ̀ wípé I still dey o mo ṣì wà. Ṣùgbọ́n àwọn tí ò fẹ́ ibẹ̀ náà ni wọ́n ti máa sọ àlùfàǹṣá ọ̀rọ̀ sí ẹ tó jẹ́ pé tó o bá lọ́kàn nǹkan á ṣe lérè ọ̀hún. Gbogbo èèyàn tí kì í ṣe they are not a broadcaster o wọn kì í ṣe broadcaster o wọn mọ̀ nípa broadcasting o tàbá sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n lórí rédíò tẹ́lẹ̀ o. Gbogbo wọn náà wá mú fóònù wọn wá gbé síwájú wọn wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ǹjẹ́ o kọ́ṣẹ́ nípa ọ̀rọ̀ sísọ làákà èwo lo ní kí ǹjẹ́ o mọ̀ ohun tí ó tọ́ láti sọ àtohun tó ò lè sọ ó mọ̀. Ìwọ náà bá gbé fídíò Bíọ́lá I want to tell you this you should say this you should do this ó wọ wèrè ni kí ni dé eléré kan ò gbọdọ̀ kọsẹ̀ ẹjọ́ wẹ́wẹ́ bẹ̀rẹ̀ oníkálukú máa gbé fóònù ṣé èyí lórí ni àgbákò. Tí Ìyábọ̀ bá ní ìbínú sí Bíọ́lá lónìí ta ló sọ fẹ́yìn wèrè wọ̀nwọ̀n yẹn wípé wọn ò ní jọ jẹun lọ́la? Ta ló sọ bẹ́ẹ̀? Ohun tí ọkàn yín lẹ̀ ń dá sí bí eléré ò bá jẹ́ni tó lọ́kàn kó rí àwọn tó ń kọ kọ́mẹ̀ǹtì lórí social media bí ajá àti wèrè. I mean àwọn èèyàn tó jẹ́ pé bad comment nìkan lọ́mọ̀ ìtàn burúkú ni wọ́n mọ̀. Ó gbọ́dọ̀ rí wọn bí kódà àwọn tó máa ń kọ bad comment sábẹ́ post tèmi o èmi ò rí wọn bí ìgbà tí nǹkan kan ń dún. Mi dẹ̀ ń wò ó mi ò ní wò ó mi ò dẹ̀ nígbà kó wọ̀ kan ní mo rí wọn kọ̀ọ̀kan báyìí nípa mo ti fọ̀rọ̀ wọn mu tábà oògùn. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa pa ẹ̀dá dànù ni bí wọ́n ṣe ṣùrùgbó Bíọ́lá tí wọ́n kọ́ tì yẹn wọ́n in fact tí anything bá ṣe Bíọ́lá olórí burúkú wọn náà ló tún máa bẹ̀rẹ̀ àwòfẹ́ kó lọ.
wọ́n wá máa wá lọ gbé fídíò dáadáa tó ti ṣe, wọ́n máa lọ gbé wá àwọn ẹni bí àwọn ẹni òfò ẹni àdánù. Àwọn fídíò dáadáa tó ti ṣe wọ́n máa wá lọ gbé wá. She really tried, she's a critical, she's amazing. Kò sì ní dáa fún gbogbo ẹ̀yin èèyàn bẹ́ẹ̀. Kí ni dé? Iyabo ń bínú sí Biola. Kí ló kàn yín ń bẹ̀? Ẹ̀yin ò ṣe máa kọ kọ́mẹ́ǹtì kẹ́ ẹ máa pẹ̀tù. Bàyẹ̀ máa já o, ẹ̀yin kan náà ni o, kíní kan, ṣe sùúrù fún, kankan, ìgbà kan, ìkókó bàbá ṣásùn. Kò sí ní tó jọ bẹ́ẹ̀. Àfi ní tó lè pa ẹ̀dá. Kí ló dé? Kí lẹ fẹ́ gbà? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ń pa ọ̀rọ̀ sísọ, tẹ́ ẹ máa gbé fóònù síwájú, tẹ́ ẹ máa wí kábàkàbà, ẹ̀yin náà máa pàṣẹ. Tálẹ́ lè dá nìkan mú. Ẹ kì í ṣèjọba. Àwọn tó láǹfààní àti mú èèyàn gan, wọ́n kó àwọn èèyàn lẹ́mìí sókè. Ẹ̀yin tẹ́ ò lè dá èèyàn mú, tẹ́ ẹ lè dẹ́nì kankan mú. Ju ẹjọ́ wẹ́wẹ́ ọ̀rọ̀ lásán. Ẹ̀yin náà máa wá sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ṣe lẹ kù síbi kan. Níbo lẹ kù sí? Kí lẹ lè ṣe? Tálẹ́ lè dá fi sẹ́wọ̀n? Tálẹ́ lè dá pa? Àmọ́ ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lẹ́yìn ẹnìkankan. Torí ọmọ Biola tẹ́ ẹ kó tì yẹn kò ṣẹ̀yìn. Kò ṣẹ̀yìn. Gbogbo ìwọ tó ti sọ̀tọ̀kúsọ tó ti dá sí ní tó mọ̀. Wo mọ̀ pé ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lẹ́yìn ẹ̀. Mo ṣẹ́gi lé yẹn ń bẹ̀ o. Mo ṣẹ́gi lé yẹn ń bẹ̀. Mo ti sọ níbẹ̀rẹ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá nà ní pọ̀pá lọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Gbogbo ẹni tó bá ti tabà, kẹ́ ẹ bínú kọ́ ni mo fẹ́ lò. Kẹ́ ẹ lọ lo làákàyè ni mo fẹ́ lò. Ìyẹn ń bẹ̀. Biola Adebayo mo bọ́ sórí ẹ̀ báyìí. Ohun tí gentle person máa ń rí ló ti rí yẹn o. Ohun tí gentle person máa ń rí ló ti rí yẹn. Tí o bá túngbà tó bá dá ẹ lójú pé fídíò tó o ṣe kò bú Iyabo, kò yẹ kó yọ rárá. Iyabo sì ń padà bọ̀ wá rí pé wọ́n bú mi nínú fídíò yìí. Ó lè jáwọn èèyàn ni wọ́n gbé sí lórí bẹ́ẹ̀ tó fi jẹ́ pé òdì ló gbà lára ẹ̀. Ta ló sọ fún ẹ pé kò sì lè rẹ́ni tó jẹ́ pé nínú àwọn tó gbàgbọ́ nínú ẹ̀ tó máa sọ fún pé lágbájá wọ́n bú ẹnu fídíò yẹn. Nítorí wípé sọ̀rọ̀ yẹn gbé ẹ. Sọ̀rọ̀ tí Iyabo sì kọ́ ló gbé ẹ tó rọ́mọ ìyálẹ̀ yín méjèèjì tẹ́ ẹ lè jọ sọ̀rọ̀ yín nítùbínùbí. Tó o bá ń pè é tí ò bá ì tí gbà tó o sì fílẹ̀ pé tó bá dijọ́ kan inú àárọ̀. Ṣùgbọ́n àwọn apanisáyé tí wọ́n wà lórí social media ló jẹ́ kó o lọ yọ. Kì í ṣe Iyabo ló jẹ́ kó o yọ. Ìgbà tí fídíò ẹ ò bú Iyabo. Fáìn ìyá bàbá Ìjẹ̀ṣà ti ṣàṣemáṣe tó jẹ́ wípé àwọn Iyabo ni wọ́n ṣagbátẹrù, ni wọ́n fi ẹ̀hónú hàn tí gbogbo ohun tí bàbá Ìjẹ̀ṣà ṣe nígbà yẹn fi hàn sáráyé tó fi di pé ìjọba dájọ́ pé lọ ṣe ẹ̀wọ̀n iye ọdún báyìí. So ó lè jẹ́ kí Iyabo tètè rò pé lórí program Biola náà ó lọ bú mi ni o, bàbá Ìjẹ̀ṣà lọ bú mi o, nǹkan kan. Ìgbà tó wọ́dẹ̀ ti rí i pé kò bú, ó ní yọ fídíò. Ó ní yọ fídíò nígbà tó ti rí i pé kò bú. Kí ló yọ sí? Ó ní yọ. Fídíò tó yọ yẹn, bí ìyá ńlá bá gbé ní ṣánlẹ̀ kékeré máa gorí ẹ o. Àwọn ẹlòmíì tí ò jẹ́ nǹkan kan sì máa wá bá ẹ pé igbádogóje rò wájà. Ó gbọ́. Àwọn tí ò tó bá ẹ sọ̀rọ̀ tán tó pariwo tẹ́lẹ̀ pé Biola kíníkan. Báwo èèyàn wo ló láǹfààní àti sọ pé fídíò tó lòdù yẹn lọ yọ? Torí kíni?
fídíò tó lè dá ẹjọ́ àbí aṣọ sí èèyàn lọ́rùn lọ́dọ̀ ìjọba. Ẹni tó bá ṣe irú ẹ̀ á ti mọ̀ pé fídíò tóun ṣe yìí òun máa ti sọ̀sọ́kúsọ ń bẹ́ẹ̀, òun máa ti bú ìjọba, òun máa ti fi ẹnu pèpèkúpè sẹ́nìkan. Àmọ́ ńgbà tí ò bá rí bẹ́ẹ̀, ìwọ kọ́ ló ń sọ̀rọ̀, bàbá Ìjẹ̀ṣà ló ń sọ̀rọ̀. Gbogbo ohun tó ń bí bàbá Ìjẹ̀ṣà ò gbá bẹ̀. Kí wá ní ládé káwọn èèyàn máa wá halẹ̀ mọ́ ẹ pé kó lọ yọ fídíò kó wá lọ yọ? Kí ló kàn ẹ́ pẹ̀lú gbogbo ẹjọ́ wórówóró táwọn èèyàn ń rò? Àgàn ni, kinní kan ni. Ṣé bọ́lọ̀ ń fún ẹ lówó tó fi ṣe tó yẹ kó ṣe tó dẹ̀ fi dọlọ́mọ láyé? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ pé abájọ tọkọ ẹ̀ fi fílẹ̀, wọn sì ń lé ọkọ ẹlòmíín nù wọn, ilé ọkọ karùn-ún ló wà. Kí ni tiẹ̀? Má fọ̀ fúnrú ẹ̀ mọ́ láéláé. Má fọ̀ fúnrú ẹ̀ mọ́ láé àti láéláé. Tó bá wẹ lẹ́nu kó sọ, ariwo tó bá wẹ anybody kó pa. Tí next release tó yẹ kó release bá tún tó, Biola gbéṣẹ́ lé, àwọn wèrè tún máa lọ wò ó. Ó sùn, àwọn tó ń bú ẹ lọ́wọ́ tún máa lọ wò. Abániláyé jẹ́ ló pọ̀ nù wọn. Báwo lèèyàn kan tó mẹ́wàá akọ̀jókòó sílẹ̀, á gbé kámẹ́rà síwájú, a máa wá command ẹ̀, Biola with immediate effect. Hey, check it out. You must go and drop the video. You go and what for what? For what? Itani. Torori po tutu ni o. Torori po tutu ni. Tó bá jẹ́ èmi ni mo load video. Bàbá yàlá ya Jupiter ẹni kankan ò lè ní kí n yọ kò ṣe yọ. Ẹ lọ fídíò ọdún 5. Ó wà lórí ìgbà tí n bá ti sọ tí ò dá. Kílẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Wọ́n jẹ́ káwọn òwòrán lásán máa dẹ̀ láàmú. Àwọn òwòrán lásán kó máa dà ẹ́ láàmú. Tí ẹnìyẹn ń bẹ̀ má fọ́ fúnrú ẹ̀ mọ́ láyé. Because podcast tó ń ṣe ẹlòmíì náà tó sì máa halẹ̀ mọ́ ẹ. Tó bá rí pé àwọn kan ti halẹ̀ mọ́ ẹ, ó gbọ́ halẹ̀ o. Torí kíni? Tó bá kàràǹgìdá, ẹ jẹ́ kẹjọ́ fàdéwájú ìjọba kíjọba wá lọ wò kán ṣàyẹ̀wò ẹ̀ kán wá ní kò dáa lóòótọ́ yọ kúrò ọ̀tọ̀. Bọ̀ ènìyàn ẹgbẹ́ tẹ́ẹ̀jọjọ́ mọ́ ìlú ṣe máa pàṣẹ pé lọ yọ àwọn tó wà, àwọn tó kọ́mẹ̀tì, àwọn ẹnìkan tó kàn wà lẹ́ẹ̀ tó gbé kámẹ́rà fóònù tó gbé síwájú tó wá jẹ Biola you must go and remove the video. What's the meaning of that? Ọ̀bàyéjẹ́ ni wọ́n, ọ̀bàlújẹ́ ni wọ́n ò jẹ́ nǹkan kan. Má fọ̀ fúnrú ẹ̀ mọ́ láéláé àti láéláé. Bàbá Ìjẹ̀ṣà, you are a brother. You are a brother. Ṣé kíní yẹn bí èmi ṣe fẹ́ personally. Ẹ̀yin lẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tún fẹ́ yí padà lé yín lórí. Ìgbà tó wá fẹ́ yí padà lé yín lórí padà again. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti lọ jìyà ẹ̀ṣẹ̀ yín o. Tó fẹ́ yí padà lé yín lórí again. Òun lẹ fẹ́ fi kó báyé Biola yẹn o. Tọ́lọ́run ò gbà o. Mo mọ̀ pé ẹ mọ̀ o. Ṣùgbọ́n nítorí ijọ́ mi, bàbá Ìjẹ̀ṣà kò sí ohun tó ń jẹ́ wípé fíìmù là ń ṣe. Wèrè mọ̀ pé wọ́n sẹ́ẹ̀tì yín mú ni o. Gbogbo wa la mọ̀ pé wọ́n sẹ́ẹ̀tì yín mú ni. Àmọ́ nínú ìwà ìbàjẹ́ yín ni wọ́n ti mú yín. Ìwà ìbàjẹ́ tẹ̀ ń wù ni wọ́n fi mú yín. Bó dodo bá délẹ̀ ẹ jẹ́ ká bára wa sọ o. Àwọn ọ̀pọ̀lọpọ̀ aráàta ò lè bá wa sọ ẹlẹ́yà tán máa fi wá ṣe náà ti ń fi wá ṣe yẹn. Bá a ṣe lówó lọ́wọ́, bá a ṣe rí jẹ, bá a ṣe ní ọkọ, bá a ṣe níyàwó, báyé wa ṣe ti bàjẹ́ bó ṣe jẹ́ pé ẹ̀rẹ́ nìkan bá sì kì á ní rówó, a máa tọrọ owó àwa alágbó. Ohun tí wọ́n mọ̀ nípa wa nìyẹn. Òdodo ọ̀rọ̀ tọlọ́mọ ọ̀yá irú ìtí mo fẹ́ kájọ bára wa sọ tí mò ń sọ ìwọ ní bá wa sọ ẹlẹ́yà wa náà máa ṣe. Ẹ ní pọ́ìntì kankan bàbá Ìjẹ̀ṣà. Kò sáwàwí kankan tàbí àwíjàre kankan lẹ́nu yín.
ìdí tí ò fi sáwàwí tàbí àwíjàre ni pé ṣìbẹ́ ẹ̀yin gan rí fídíò tẹ́ ẹ ti ń láka ọmọ romantically ìwà ìbàjẹ́ léwu èṣù ló sì tàn yín nítorí pé fara yín lẹ̀ fẹ́ṣù. So àwọn tó fẹ̀sùn kàn yín tí wọ́n ní bẹ́ẹ̀ lẹ ṣe ń ṣe tipẹ́tipẹ́ ò jẹ̀bi o, bẹ́ẹ̀ lẹ ṣe ń ṣe lóòótọ́ ni ó túmọ̀ sí o. Bí wọ́n bá fi owó dẹ olè pé máa wò ó máa mú ẹ fi kámẹ́rà síbẹ̀ tó bá ti jólè ní lóòótọ́ á mú nítorí wípérú ìwà bẹ́ẹ̀ ẹ ti ń ṣe sí kọ̀rọ̀. Ẹ jẹ́ ká bára wa sòótọ́ àwa ara wa rèé. Torí ẹ̀ ló jẹ́ kán dẹ ọmọ yẹn ní páńpẹ́lẹ̀ láti pé kẹ́ ẹ lè ṣẹ̀wọ̀n kẹ́ ẹ lè fi jìyà àwọn tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ èyí tó sin ẹ̀rọ lọ́hùn èyí tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ tó sin tẹ́nìkan ò mọ̀ táwọn tó mọ̀ ò rí nǹkan ṣe sí. Wọ́n wá dẹ̀yìn no doubt about it. Ẹ kó sínú páńpẹ́ yẹn ẹ lùfin ìyà tẹ́ ẹ jẹ. Wọ́n lè pè yín kẹ́ ẹ wá ń location ẹ fẹ́ shoot lóòótọ́. Ṣùgbọ́n níbi tẹ́ ẹ ti ń láka ọmọ you are not shooting. Ibo lẹ ti ń shoot tí ò sí director ń bẹ̀. Kò sí continuity. Soundman ò sí ń bẹ̀. Makeup artist ò sí ń bẹ̀. Àwọn wo ní ẹ wá jọ ń shoot tọkàn yín fi balẹ̀ pé we are shooting. Torúkọ àwọn èèyàn ò ṣe dá pé alágbájá ní director oríṣẹ́ ti mọ wa makeup artist ní lágbájá kàmẹ́dù ní continuity alágbájá ló ṣe PM. So irọ́ gbogbo wípé ẹ gbàgbé irọ́ ẹ má pamọ́. Ẹ má pamọ́ kò nílò bàbá Ìjẹ̀ṣà ẹ ṣe ìdáríjì ní kẹ́ ẹ máa tọrọ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà. Ẹ ti bojú ẹni tó pọ̀ jẹ́ gbogbo àwọn tó mú yín gẹ́gẹ́ bíi fans àwọn olólùfẹ́ ẹ bojú wọn jẹ́ kẹ́ ẹ bẹ̀ wọ́n. Àwa tá a jọjọ́ mọ bàbá kan náà nínú agboolé iṣẹ́ tíátà ẹ bojú wa jẹ́ ẹ bẹ̀ wá kẹ́ ẹ lẹ́ẹ̀ní ṣe bẹ́ẹ̀ mọ́. Gbogbo wa là ń dẹ́ṣẹ̀. Ẹ má wá wà wí mọ́ wọ́n sẹ́ẹ̀tì mi ní kìnìkan ní lágbájá princess ṣe gbá princess ṣàwo. Ihun tó jọ pa ẹ̀yin pọ̀ lọ́tọ̀ nìyẹn. Bí nǹkan bẹ́ẹ̀ bá pa yín pọ̀ tẹ́yìn gan náà tẹ́ ẹ gbàgbé ọmọ ẹni tẹ́ ń ṣe tí ìjọmọlúàbí òkú ò lára yín kò lè rí yín dẹmú láéláé. Ẹ gbàgbé ẹ̀. Ó ti mọ̀ wà àbàjẹ́ yẹn mọ̀ yín ó mọ̀ pé ẹ máa ṣe ẹ wọ́ ó ti mọ̀ wà àbàjẹ́ yẹn mọ̀ yín ibẹ̀ ní kẹ́ ẹ lọ tírìtì ẹ gbàgbé ó sẹ́ẹ̀tì mi ni fẹ́ bá fẹ́ mi gbà kan inú ló kó sọ̀rọ̀ mẹ́ẹ̀. Gbogbo ọkùnrin lobìnrin fẹ́ fẹ́. Ọ̀pọ̀ ọkùnrin wọ́n á ti mọ̀ pé àwọn ò lè fẹ́ obìnrin kan. Wọ́n sì mọ̀ pé ọmọbìnrin tó náwó fún mi yìí ó náwó nítorí kí n lè fẹ́. Wọ́n á sì máa gbowó yẹn wọ́n á sì máa lẹ́mìí páwọn ò ní fẹ́. Lóòótọ́ a máa ń ṣàṣeyọrí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé obìnrin bẹ́ẹ̀ lè padà níjàkulẹ̀ lọ́dọ̀ wa láéláé. Ṣùgbọ́n àwọn kan wà ọkùnrin yẹn ò ní lọ láéláé tó bá lọ kò ní lọ gbé. So kí wá ní gbogbo wípé wọ́n sẹ́ẹ̀tì mi ní wọ́n fi ẹran sójú páńpẹ́ olè ológbò fẹ́ mú páńpẹ́ mẹ́ran yẹn ni o páńpẹ́ mólógbò ni o. Ibẹ̀lẹ̀ ti bá dá jọ̀gànjọ̀gàn lẹ́ o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe dórí ètò tó ẹ̀yin olólùfẹ́ mi ẹ má bínú mo ti bojú yín jẹ́. Bí wọ́n bá tiẹ̀ fọmọdé mi ń tòótọ́ tí ń bàjó níbàjẹ́
ṣó yẹ kí n láka ọmọ? A rí fídíò bọ́n ṣe fi yín lẹ̀ sínú ilé páwọn ń bọ̀. Gbogbo pé oríṣẹ́ẹ̀tì la wà irọ́ ni gbogbo yẹn, my brother. Ẹ padà ń bẹ̀, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀. Ojú ló ń tì mí, èṣù ló lò mí. Ẹ dá mi padà sí bí ẹ ṣe ń fẹ́ mi. Mo ti ṣe é, mi ì ní ṣerú ẹ̀ mọ́. Àkúkú ríbi tẹ́ ẹ ti bọ́mọ sùn. Àwọn molestation tó jẹ́ pé ẹ ṣe láàrí. Ṣó ti ṣe àwọn ibi tẹ́ ẹ ti molest ọmọ yẹn láàrí, kì í ṣe pé a bá yín lórí ẹ̀. Kò sí fídíò tó sọ bẹ́ẹ̀. Ìyẹn náà ṣe bóun náà la lo against yín tẹ́ ẹ fi lọ ẹ̀wọ̀n. Ẹ dẹ̀ ti lọ, ẹ ti dé ẹ̀kú sọ̀hún. Èyí tá a rí yẹn lásán ó dojú ti ni, ó dojú ti ni. Ṣé eré orí ìtàgé tiwa ṣó fàyè gba èyí tá a kọ́ ni o tá a gbọ́njú bá? Mi ò sọ̀gbà tí wọ́n ń kú wọnú iṣẹ́ eré orí ìtàgé kọ́ ni mò ń sọ o. Àwọn òyìnbó ni wọ́n lágbára kí wọ́n máa ṣeré orí ìtàgé tiwọn, kí wọ́n máa kiss, kí wọ́n máa ya bí wọ́n ṣe ń bàǹgì ara wọn. Gbogbo àwa Yorùbá náà tá a mú wọnú tiwa náà, tá a sì kọ́ bí wọ́n ṣe ń yà á tí ò ní nítumọ̀ tí ò dáa, kì í ṣàṣà wa. So ẹ̀yin tẹ́ ẹ lè kọ̀ wípé ẹ lè faṣọya mọ́ ọmọ lára káyẹ ìwé ẹ lẹ̀, ó yẹ kẹ́ ẹ lè kọ̀ pé ẹ lè ti ka ọmọ bọnú. Ọmọ tá a fẹ́ molest, ẹ jẹ́ kán rí bá a ṣe tàn wọnú ilé romantically, bá tàn wọ yàrá kan, wọ́n dẹ̀ ti yà. Ṣùgbọ́n gbogbo orí ìtẹ́ ẹ lẹ́ ń ṣe yẹn, kò sórúkọ méjì tó ń jẹ́ rọ́bìṣì lórúkọ ẹ̀. Ẹ gbọ́, tiyín ń bẹ̀ yẹn, tiyín ń bẹ̀ yẹn, kẹ́ ẹ lọ mú. tó Lizzi Anjorin afẹ́ akọ onítíátà ní Lizzi, ó sì fẹ́ ya ọmọ líle nìyẹn, ó ya ọmọ líle àlè ní kó má ya ọmọ líle. ṣùgbọ́n fídíò tí Iyabo ti ṣe pẹ̀lú Biola láti ọdún kan ti kọjá, Lizzi rí o, ó mọ̀ o, ṣùgbọ́n nítorí wípé àwọn èèyàn pariwo, wọ́n fariwo bòǹbàdì Biola, tí sọ̀rọ̀ sì gbé Biola, tí Biola yọ fídíò, Lizzi náà wá ní kí Biola lọ yọ fídíò gbà tí Iyabo wá sí orí program ẹ̀ tó ń wá bú òun. ẹ rí Biola Adebayo nítorí pé ó fọ́ ni o, má máa fọ́ ọrú ẹ̀ mọ́, tó o bá ti lùfin má fọ́ o. tí bàbá Ìjẹ̀ṣà ò bá lùfin, òfin ò ní gbé. Yes, wọ́n máa ń parọ́ mọ́ ènìyàn, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà wọn ò ṣeé pa. tí bàbá Ìjẹ̀ṣà ò bá ṣe pẹ́pẹ́ fúru mọ́ ọmọ yẹn, tí kò fi ka ọmọ sẹ́nu, tó jẹ́ pé bó ṣe ń wò lọ́ọ̀kan ló ń wò, tí wọ́n fi dé, kò sí irọ́ tán fẹ́ pamọ́, kò sí nǹkan tí wọ́n fẹ́ sọ pé ó ṣe. ṣé ẹ wá fẹ́ já Biola ọ̀hún sí wẹ́wẹ́ ní báyìí, àbí kí lẹ máa ṣe fún? ẹ fẹ́ já sí wẹ́wẹ́ àbí ẹ fẹ́ pa á? kákúkú tètè mọ̀ ní ìsìn pé ṣe lẹ fẹ́ pa á. àtẹnitínú ń bí tó ń ṣe lára wípé àwọn ètò tọmọ yẹn ń ṣe yẹn, àwọn ìrànlọ́wọ́ ńláńlá tó ń rí ṣe fáwọn èèyàn, oríyìn tó máa ń gbà yẹn, ó ń bí ẹlòmíín nú ni wọ́n ṣe dìde ogun tó le tó bẹ́ẹ̀.
Yorùbá àwọn tó gbógun ti Biola kò sí Ìgbò nínú wọn, kò sí Haúsá nínú wọn, ìran Yorùbá ni gbogbo everybody. ẹ rí ó jọ mí lójú. Yorùbá ò dáa. Kí ló dé Lizzi Anjorin ó jàre, ìwọ náà má tún dá tiẹ̀ lẹ̀, àṣẹ Iyabo kọ́ ló yọ fídíò tí bàbá Ìjẹ̀ṣà ṣe pẹ̀lú Biola Adebayo. Àwọn èèyàn tí wọ́n bòǹbàdì ayé Biola mọ́ orí social media tó fọ́ fún tí ṣòro wọn gbé, òun ló jẹ́ ó yọ fídíò. So òun náà sì ti mọ̀ pé àṣìṣe ńlá ni, kò yẹ kóun yọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé fídíò yẹn àwọn tó ti dáúnlóòdù ẹ̀ ó sì wà ọ̀dọ̀ Biola lẹ̀ tí ní rí, ó wà lórí afẹ́fẹ́. Biola ṣe ń gbọ́ mi, Biola ló fowó yá, àmọ́ tọ̀ làwọn tó máa lò báyìí. Ẹni tó máa lò tó máa rówó ń díẹ̀ máa lò, ẹni tó máa lò tí ò ní rówó ń díẹ̀ ó máa lò. Ṣó ti yé? Bí ìgbà tí a pawọ́pọ̀ tá a da owó nù mọ́ ọmọ yẹn lọ́wọ́ ni. Kò lè tó gbogbo ohun tí ìran Yorùbá bá Biola Adebayo fà kò ṣẹ̀ṣẹ̀ o. So ẹni tó máa jìyà ẹ̀ṣẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí Biola Adebayo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́dọ̀ Ọlọ́run wọ́n pọ̀ rẹpẹtẹ. Gbogbo ẹni tó jẹ́ pé àbòsí ló fi ṣe, ẹ̀tanú ló fi ṣe, ó lè escape lọ́dọ̀ Ọlọ́run. Biola fídíò bàbá Ìjẹ̀ṣà tó yọ òun ló jẹ́ kí Lizzi Anjorin náà máa threaten ẹ pé kó lọ yọ fídíò, ó wá kù sí ẹ lọ́wọ́. Èmi ò ní kó lọ yọ o, mi ò dẹ̀ ní kó má yọ, àmọ́ àwọn yíyọ yẹn ó lè yẹpẹrẹ lọ́dọ̀ àwọn tó ń fẹ́ràn ẹ̀. So tí any stupid person kan bá wá dé lọ́la ní tó bá ní fídíò kan ní ọdún kìnnìkan wà tó máa wáyé náà kiri lórí platform ẹ̀ ó fẹ́ yọ. Torí kìnnì ẹnu lásán ni propaganda orí social media lásán ni, ẹjọ́ wẹ́wẹ́ ni. Ẹni tó bá jẹ́ pé ó rí pé ó ṣe nǹkan kan kó múwèé kóòtù wá. Tó bá dẹ̀ ti múwèé kóòtù wá ẹ̀ fi wọ̀n ibi tó ti bú. Kò jù bẹ́ẹ̀ lọ. Mo tún ṣẹ́gi lé yẹn bẹ̀. Ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ gbogbo àwa tá a jẹ́ òṣèré. A ò fẹ́ràn ara wa. Ẹ̀tanú ara wa síra wa ó pọ̀. Bí ò bá rí bẹ́ẹ̀, rògbòdìyàn tó ṣẹlẹ̀ lọ lórí Biola Adebayo yìí sí ọ̀dọ̀ Iyabo tó fi ta dọ́dọ̀ bàbá Ìjẹ̀ṣà tó fi ta dọ́dọ̀ Lizzi Anjorin nígbẹ̀yìn. Ó yẹ ká mọ̀ pé gbogbo àwọn wọ̀nyí àtẹnire inú wọn àtẹni ibi inú wọn ọmọ inú ọgbà kan náà ni wọn. Kò yẹ ká fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀. Kó má bàa dàbí ìgbà tí bóyá mo dá sí ọ̀rọ̀ tí ò kàn mí tàbí mo yára jù ni ò jẹ́ ń ṣe fídíò ní gbogbo ìgbà tí gbogbo rògbòdìyàn ẹ̀ pọ̀.
ṣùgbọ́n nígbà tó tún wá di wípé ọmọbìnrin yẹn tún bọ́ ta ó tún wá kúnlẹ̀, irú ìkúnlẹ̀ wo ni? Ó kúnlẹ̀ fáwọn wèrè, àwọn irun bí wọn ò jẹ́ nǹkan kan, wọn ò jẹ́ nǹkan kan, wọn ò lè dá nǹkan kan ṣe. Ẹjọ́ kọ́mẹ̀ǹtì yẹn nìkan náà lè kọ, kò jù bẹ́ẹ̀ lọ. Oníkálukú á dẹ̀ máa forí ẹ̀ gbé èpè tó bá ń ṣẹ́. Ìwọ ṣá máa bẹ lọ́hùn back to sender. Bó o rọ́ṣẹ́ back to sender kó o fi wẹ̀, bó o rẹ́ bu back to sender kó o lá, bó o rásè jẹ back to sender kó o jẹ, bó o rẹ́ bọ back to sender kó o rú. Òun ni jàǹbá ṣe ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ tí ò ní mọ ibi tó ti wá, á wá lórogún ìyá òun ni. Ó sì ti sọ̀sọ́kúsọ sí ìṣẹ̀dá tí kò yẹ kó sọ̀sọ́kúsọ sí. Biola Adebayo, wọ́n ní màá fún ẹ pé má fọ́ fúnrú ẹ̀ mọ́ láyé àti láéláé tó bá ti rí pé ó lùfín. Ẹnìkan ṣo tó lè ṣẹ̀ níjọba o. Lẹ́yìn Ọlọ́run ọba tó dá wa sáyé, ìjọba nìkan ló lè ṣẹ̀ tẹ́rù lè bà ẹ́. Ṣùgbọ́n èèyàn èmi àti ẹ mò ń halẹ̀ mọ́ ẹ, mi ò bá ní máa lọ sàpá ẹ, jẹ́ ń lọ sàpá ẹ. Irọ́ ló pọ̀ jù, irọ́ ló pọ̀ jù, ìhàlẹ̀ lásán ni. Ìhàlẹ̀ ni irọ́ náà ń pa. Gbogbo àwọn tó rí tí wọ́n ń tojọ́ lórí social media yẹn ẹnu lásán ni, acting ni. Irọ́ náà ń pa. Wọn ò jẹ́ nǹkan kan, wọn ò ní nǹkan kan. Ìjọba ò lè fìyà jẹ ẹni tí ò bá lùfín. Tó bá ti lè prove ohun tó ṣe, tó ti lè prove ohun tó sọ, kí wàá ní? Má jẹ́ kẹ́ni kankan kó ẹ ń papá mọ́ra o. Má jẹ́ kẹ́ni kankan dẹ́rù bà ẹ́. Bàbá Ìjẹ̀ṣà dẹ̀ ti ṣe ohun tó ṣe. Ó ti lọ jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀, ó ti dé. Àṣà dẹ̀ ní pa ẹ̀ fi ilẹ̀. Ṣé yẹn wá ní kò gbọdọ̀ tún grant interview mọ́? Ó lè fi ṣẹlẹ̀ ara ẹ̀ ṣe references kò ní mí nì. Àbí báwo láyé àwa ìran Yorùbá ṣe wá rí báyìí? Ẹ̀mí tó jẹ́ pàwọ́ akọ́la ní, Ọlọ́run ló ní, ẹni tó lẹ̀mí ó lè yọ at any time. Nígbà tó bá wá, tọ́lọ́run bá wá yọ ẹ̀mí tiẹ̀, kí ló fẹ́ káwọn èèyàn máa sọ? Má ṣe o. Ẹ̀yin onítíátà ẹgbẹ́ mi, ẹ̀yin òṣèré, ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò dọ́dọ̀ àwọn àgbàlagbà eléré. Torí àgbàlagbà kì í ṣe láńgbáláńgbá. Àgbàlagbà kì í sì ṣeré kí ló bá ìwá. Àwọn àgbàlagbà tí wọ́n jù mí lọ nídìí iṣẹ́ yìí, wọ́n sì nínú tí mò ń sọ yìí. Ẹ gbọ́. Ṣùgbọ́n gbogbo àwa tá a mọ̀ pé 90s la dédi iṣẹ́ eré orí ìtàgé títí dòní. Ohun tó ṣẹlẹ̀ lọ tí èrò pọ̀ lórí Biola Adebayo burúkú wọn kì í sì ṣe léré, wọn kì í sì ṣo ní tíátà. Ẹ jẹ́ ká kọ́gbọ́n bí gbogbo wa ṣe máa jáde sọ fún wọn pé kán panu mọ́. Ẹ jẹ́ kán tún máa bú àwa náà. Nígbà tẹ́ni tí wọ́n ń bú bá ti pọ̀ kò ní lójútùú mọ́. Ọkàn Biola tó bá sá sókè tẹ́lẹ̀ á sá wálẹ̀, á mọ̀ kán tún ti ń báre jà náà. Ẹ gbọ́. Irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ lọ yẹn ó yẹ ká ṣùrùbó ni o. Ká gbèjà ẹ̀ sí Iyabo kan ni mò ń sọ. Àwọn èèyàn kan ní kì í ṣe Iyabo tí wọ́n ń fi fídíò threatening Biola. Gbogbo irú àwọn yẹn ló yẹ ká máa sọ fún pé ẹ panu mọ́, kí ló dé, ṣe kó kú fún yín ni? Ta ni yín gangan? Ìwọ yẹn gangan tó ń dún mọ̀wúrú ó yá pàdé wa ń bi báyìí. Bó bá téèyàn ẹ̀ rí i pé kò sẹ́ni tó máa yọjú. Wọ́n á kàn máa wá threatening ayé àwa eléré. Àwòkọ́ṣe sì la jẹ́. Àìmọye inú ilé láti fi iṣẹ́ eré tá a ṣe túnṣe. Àìmọye ayé ènìyàn láti fi iṣẹ́ eré tá a ṣe túnṣe. Àìmọye ọkàn láti fi iṣẹ́ eré tá a ṣe touch. Àwọn tá a dẹ̀ fèrè tí ò dádarí ẹ̀ sí gbó wá o.
àwọn eré kan ò dáa ṣùgbọ́n nítorí pé a jẹ́ àwòkọ́ṣe àwa là ń mú àwọn ènìyàn rìn báwo ló ṣe yẹ kẹ́ ẹ wá jẹ́ ká wá gbà káwọn èèyàn kí wọ́n kàn máa wá dà wá ríboríbo. ẹ já kí ìsara ń bẹ̀ tẹni dé la rí o a ò mọ tẹni tó ń bọ̀ ẹ jẹ́ ká máa ṣúgbà ara wa ẹ yé jẹ́ ká sá pé kí ló kàn mí ń bẹ̀ ẹ yé jẹ́ ká sá wípé kí wọ́n mú mi sọ́wọ́ àmọ́ ohun tí ò dá ni kẹ́ ẹ má jẹ́ ká ṣe o gbogbo àwọn nǹkan kan wà kò tọ́ sí lérè o gbogbo ohun tí ò bá ti dáa gbogbo nǹkan ìtìjú ẹ jẹ́ á sá ń bẹ̀ bí bàbá Ìjẹ̀ṣà bá sá níbi ohun tí ò dáa ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lórí ẹ̀ látọdún bíi 5-6 tí ò fẹ́ kúrò yìí kò ní ṣẹlẹ̀ ẹ jẹ́ á sáǹdì ìwà bàjẹ́ àwa làwòkọ́ṣe fáwọn ènìyàn ẹ yé jẹ́ kí wọ́n rí ohun tí ò dá lára wa àwọn tí wọ́n ń wò wá àwọn tó fẹ́ràn wa wà nù wọn àwọn tí ò fẹ́ràn wa wà ń bẹ̀ ẹ yé jẹ́ ká máa ṣe bí ẹni pé gbogbo ayé ló fẹ́ wà àwọn náà máa rólógo àná àwọn náà máa rẹ́ni tí kinní kan ò ṣe ẹni tí kò dẹ̀ kì í ṣe star mọ́ ta ni ò ń ṣe star mọ́ ẹni tó bá ti jẹ́ star láyé lẹ́yìn tó kódà ẹ wọ́dún tí bàbá Ògúndé ti kú ṣé star Ògúndé ti parẹ́ kí la wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ eléré kì í kú ẹ gbàgbé ẹ̀ ìràwọ̀ òṣèré kì í kú ó máa ń pirọrọ ní ẹ̀wọ̀n eléyìí ti lọ àwọn kíníkà àwọn ọ̀rọ̀ kú àwọn ọ̀rọ̀ tó lè méèyàn ronú kú ẹni tí wọn ò mọ bàbá ẹ̀ rí èyí jẹ́ kán dà wá láàmú wọn ò mọ ohun tó ń ṣe wọn ò ní làákàyè wọn ò mọ ohun tó ń sọ wọn ò mọ ohun tó ń sọ wọn ò tẹ́ni tẹ́ lè máa bẹ̀rù àtàwọn tí wọ́n máa ń tàwa àwọn tí wọn ò ríṣẹ́ ṣe tó yẹ ọ̀pọ̀lọpọ̀ kò mọ kéèyàn tó àwọn bloggers sórí wọn pé wá o tí wọ́n mọ̀ wípé kò dìgbà tá a sọ ohun tí ò dá nípa àwọn èèyàn kí ọjà wa tó tà ká tó ní views rẹpẹtẹ àwọn òròyìn ayọ̀ náà máa ń mú èèyàn ní views wọ́n mọ̀ ó dọ́wọ́ ẹnìkankan wa o ọlọ́run á wà pẹ̀lú wa o tó ẹ̀yin tẹ́ máa bú mi mò ń retí yín ní comment section bẹ́ẹ̀ bá ṣe ń bú mi ìṣẹ̀dá tèmi á máa dá yín lẹ́jọ́ o Elédùmarè á máa dá yín lẹ́jọ́ o àti wáyé ọjọ́ àti wọ̀ oòrùn á máa dá yín lẹ́jọ́ o ẹ ní bú mi kẹ́ ẹ lọ gbé o ẹ̀yin tẹ́ ẹ ti bú mi kọjá àtẹ̀yin tẹ́ ẹ tún sì máa bú mi ẹ̀ ń bínú orí ni ẹ̀ ń bínú ọlọ́run ọba torí mi ò dárúkọ ẹnìkan kan mi ò sì bú ẹnìkan kan tó o bá wá ní gbogbo ohun tí mò ń sọ bí ò bá ti wúlò fún ẹ kúrò ń di ẹ̀ máa wá lọ ṣépè ńláńlá lábẹ́ kọ́mẹ́ǹtì gbogbo ẹrù tó o bá dì lẹ̀ pátápátá ìwọ ló máa gbé bó ṣe jẹ́ nìyẹn o tó abala èṣù bó ṣe jẹ́ nìyẹn agbára tọ́lọ́wọ́n bá fi ń chílẹ̀kùn ọjọ́ ajé ó ṣe agbára tó òun fi ń wọ̀ ajé ó ṣe bó ṣe máa rí nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń bínú àwa eléré láì jẹ́ pa àṣẹ yín bàbá ńlá àyà ó wà fún yín tẹ́ ẹ sì máa jẹ orúkọ mi ò yí padà olówó ògẹmọ ni mò ń jẹ́ ẹ̀gbá ni mí ọmọ orò lọ́tà olúgbọ́njọ bí ó máa ṣe tí mú mi kíkan Arijan Mr Portable actor ó dìgbà kan náà.